ẹ kú ilé o ẹ̀yin aráalé, ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òòṣàtọ́lá òun la tọ́kùn ètò yín. Èmi ni ọmọ lówù ẹ̀díkí lówù ìjìlásà òkè, ọmọ adágbáru bí ọṣẹ, ọmọ jagun àṣọ. Lónìí a ó máa bá a sọ̀rọ̀ lórí àwọn obìnrin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, ilé láti ń kó ẹ̀ṣọ́ ròde. A ó máa bára wa sọ̀rọ̀ lórí àwọn obìnrin Yorùbá, àwọn obìnrin ilẹ̀ Oòduà, àwa obìnrin àwọn tó ti darúgbó nínú wa, àwọn ìyá wa tó ìbá yín o, àwọn tó kéré nínú wa tá a jẹ́ omidan tó ìbá gbogbo wa o, àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ bí tí wọ́n wà lọ́mọdé tó ìbá ẹ̀yin náà o. Ṣùgbọ́n lónìí àwa obìnrin òun lọ̀rọ̀ náà kàn. Tẹ́ bá rí àwa obìnrin wa, adùn wò lójú, adùn gbárelé, adùn fi ṣaya, adùn fi ṣèyá, adùn fi ṣọmọ, adùn fẹ̀yìntì. Lónìí a ó máa gbé àwọn obìnrin ilẹ̀ Yorùbá tí wọ́n ti jẹ́ akọni, ní ilẹ̀ Yorùbá, a ó máa gbé wọn yẹ̀wò àti agbára tí àwa obìnrin ilẹ̀ Yorùbá ní tí àwa kò mọ̀, àwọn tó ti jẹ́ alágbára láàrin wa àti ìtó ti lọ àti ìtó ṣì wà. A ó máa gbórúkọ wọn yẹ̀wò, a ó sì máa sọ díẹ̀díẹ̀ ní ṣókíṣókí nípa wọn torí pé ṣókí òun lọbẹ̀ oge. Ẹ̀yin obìnrin ilẹ̀ Oòduà, ẹ yá mi ní etí inú yín o, nítorí pé etí inú òun lè jò ń lò tó ṣe bí òwe o, ẹ̀yin àgbààgbà. A ó máa sọ̀rọ̀ lórí àwọn obìnrin wa tí a ti ṣe ìwádìí wọn, tí mo ti ṣe ìwádìí wọn ní ilẹ̀ Yorùbá. A lé àwọn obìnrin akíkanjú èyí tó ti kọjá lọ, à ń pè wọ́n ní Ẹ̀fúnṣetán Aniwúrà wà ń bẹ̀, Ìyálóde Ìbàdàn, Mọ́remí ti ìlú Ọ̀fà, aya wọn ní Ilé Ifẹ̀, Fúnmiláyọ̀ Ransome Kuti wà níbẹ̀, Ọ̀rọ̀ǹpọ̀tọ́ níyùn ọbabìnrin àkọ́kọ́ ní Ọ̀yọ́ ní ilẹ̀ Oòduà. A ó tún máa sọ̀rọ̀ lórí àwọn obìnrin tí ó wà nínú ààfin Ọ̀yọ́. Àwa obìnrin ibi tí a ò mọ̀ pé alágbára dé, a mà lágbára jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé bí ọba Ọ̀yọ́ ṣe lágbára tó, kábíyèsí o, mo kórí adé, bí ọba Ọ̀yọ́ ṣe lágbára tó, ó ní obìnrin ẹyàn kan ṣoṣo ní gbogbo àgbáyé tí ọba wa ń kúnlẹ̀ kí. Bẹ́ẹ̀ ni obìnrin ìyá yìí á máa gba ìkúnlẹ̀ ọba, ọba náà á máa gba ìkúnlẹ̀ tirẹ̀. Ìyẹn ni wọ́n ń pè ní ìyámọdé. Òun sì kọ́ ló bí ọba o, òun kọ́ ló bí ọba, ṣùgbọ́n òun nìkan ni àwọn onílẹ̀ fún ní ẹ̀tọ́ àti ààyè láti gba ìkúnlẹ̀ lọ́wọ́ ọba wa Lámídì. Tó ẹ rí i pé àwa obìnrin ní agbára, a ò mọyì agbára wa ni. Nílẹ̀ Yorùbá tí ọkùnrin àbí ní gbogbo àgbáyé tí ọkùnrin bá ní agbára tó le tí ò ṣe é mú fún ẹnikẹ́ni, àwa obìnrin ló máa ń dẹ sí. Àwa obìnrin agbára wa pọ̀. Ní inú ààfin kan náà yìí, a ní ìyá kèrè, ìyá ọba, aláwọn obìnrin mẹ́jọ, ìyá alágbọ̀n, ààrẹ orí ìtẹ́, obìnrin náà ni wọ́n.
mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi ń dárúkọ yín o, mo fẹ́ kí àwọn obìnrin wa mọ bí a ṣe lágbára tó ni. Ṣe rí àwọn obìnrin mẹ́jọ̀jọ yìí, ìkan wà láàrin wọn tó yẹ pé òun ló máa lọ ń ṣaṣojú ọba nínú ààfin yẹn, nínú ìpè bí àwọn ògbóni, obìnrin sì ni. Ẹ rí pé alágbára tó pọ̀. Àwọn obìnrin ibikíbi tí a bá péjọpọ̀ sí, tí a bá fẹnu ṣe àdúrà sí Olódùmarè wípé nǹkan báyìí la fẹ́, Olódùmarè a máa gbọ́. Ààrẹ wa bẹ́ẹ̀dúnlẹ̀, ẹ̀dùn wa wá ń dọ̀lẹ́ lọ. Tó gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan náà, mo ní ẹ yá mi létí inú yín ẹ̀yin obìnrin ilẹ̀ Yorùbá, nítorí pé etí inú lè jò ń lò. Mo ní orin kan fún wa o. Ẹ bi mí pé bó mo ṣe kọrin ọ̀hún. Mo ní akẹ́yìn jẹ́ ò mọ̀ pé ìdí radìyẹ. Akẹ́yìn jẹ́ ò mọ̀ pé ìdí radìyẹ. Àbímọ tán wọ́n ń pọmọ wa, àbímọ tán wọ́n jájèrè wọn, àbímọ tán wọ́n ń lògo wọn, àbímọ tán wọ́n ń sá fún wa, àbímọ tán wọ́n ń rè dálẹ̀, àbímọ tán wọ́n ń rè kẹ̀kún. Akẹ́yìn jẹ́ ò mọ̀ pé ìdí radìyẹ. Akẹ́yìn jẹ́ ò mọ̀ pé ìdí radìyẹ. Àbímọ tán wọ́n ń pọmọ wa, àbímọ tán wọ́n ń lo ọmọ wa, àbímọ tán wọ́n ń lògo wọn, àbímọ tán wọ́n ń sá fún wa, àbímọ tán wọ́n ń rè kòkun. Akẹ́yìn jẹ́ ò mọ̀ pé ìdí radìyẹ. Akẹ́yìn jẹ́ wọn kò mọ̀ pé ìdí ń ro wá. Ṣèbáwa là ń gbóyún sínú fún oṣù 9. Obìnrin míì á máa gbóyún sínú fún ọdún kan. Obìnrin míì, mo ti rọ́ ẹni tó gbóyún sínú fún ọdún 10 rí. Bẹ́ẹ̀ ni, mo ti rọ́ lọ́dún 2 rí, mo ti rọ́ lọ́dún 3 rí. Lẹ́yìn gbogbo làálàá kòókò jọ̀ọ́jọ̀ yìí tí obìnrin tí a ti dojúkọ, àwa bímọ tán wọ́n á tún máa lò wọ́n. Ó ṣe wá jẹ́ ní ilẹ̀ Oòduà, ní ilẹ̀ Kóòtù Òjíire, bẹ́nìkan bá máa ṣògùn owó, wọn á ní kó lọ wọ́bìnrin wá. Bẹ́nìkan bá máa ṣẹ́ṣẹ́ owó, wọn á ní kó lọ mọ́bìnrin wá tí ò tí ì bàlágà, àbóbìnrin tó máa lọ bá ní àjọṣepọ̀ láti mú àtọ̀ rẹ̀ wá. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn obìnrin tó bá ti jẹ́ ní toníbi. Àwa yìí kan náà lẹ̀ ń lò láti fi ṣe gbogbo iṣẹ́ láabi tẹ́ ń ṣe ní ilẹ̀ Oòduà. Bẹ́ẹ̀ ni, obìnrin náà lẹ̀ ń lò, torí kí lẹ lè dá ṣe? Kò sí. Akẹ́yìn jẹ́ wọn ò mọ̀ wípé ìdí ń ru adìyẹ tiwa. Àbímọ tán ẹ máa lo ògo wọn, àwọn ọmọ tá a bílẹ̀, àwọn àrọ́mọdọ́mọ tá a ti bí gan, ẹ ti yáwó lédè wọn, ẹ ti lo ògo wọn. Ẹ má jẹ́ àsùn o, àwa obìnrin ilẹ̀ Oòduà. Àwọn ọmọ kéékèèké tí a jẹ́ omidan ní ilẹ̀ Oòduà àti ẹ̀wà ní iṣẹ́ kọ̀ọ̀kan lápá tá à ń ṣe mọ́. Ọmọ mi máa bọ́ sórí Facebook, ó máa bọ́ sórí Instagram, ọmọ ilẹ̀ Oòduà ni o. A bọ́ orí YouTube, ìhòhò ló máa wà, bó ti ń gbọ́ mújó ló máa gbé dìjó, àwọn ọkùnrin máa kọ sí, wọ́n máa kọ nǹkan sí abẹ́ ẹlòmíà ní òun nífẹ̀ẹ́ rẹ̀, ẹlòmíà ní kí á pàdé, ẹlòmíà ní you are a disgrace, ìtìjú ló jẹ́. Ọmọ ilẹ̀ Oòduà wà láàrin wọn. Kí ló dé tó fi wá rí rújurùju báyìí? Kí ló dé tí gbogbo nǹkan fi wá dàrú báyìí?
ẹ̀yin ìyá wa tẹ́ ẹ ti dàgbà tẹ́ ẹ lágbára kan àbí ìkejì kí lẹ̀ ń ṣe sí àwọn nǹkan wọ̀nyí? ẹ má wò wá ràn, àwa là ń bíra wa, àwa la tún ń bí wọn. ṣó yẹ kábíamọ bímọ lẹ̀ kó má jèrè ọmọ? ṣó yẹ kábíamọ bímọ lẹ̀ kó má rí wọn wò? ṣó yẹ kábíamọ bímọ lẹ̀ kọ́mọ yẹn bímọ kó má lè kó àwọn ọmọ rẹ̀ wá kí ìyá rẹ̀? torí pé kí ni wọ́n ti sọ̀yà dàjẹ́, wọ́n ti sọ̀yà ẹni tí ń pọnmọ jẹ. ṣùgbọ́n wọ́n rí ohun tó ń ṣẹlẹ̀ láàrin ìlú pé kì í ṣe ẹjọ́ àwọn ìyá wa. tó oríṣiríṣi ìtàn òun ni mo ti kà lórí ọ̀rọ̀ àwọn obìnrin ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n mo fẹ́ sọ nípa ìtàn Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ fún wa. Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ níyù. Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ ó rí wípé adé máa ń ṣí lọ nídìílé àwọn rèé, ó dìde, àwọn dẹ̀nìkan nídìílé wọn ń jọba. ó sọ ní òun o ẹ lè fobìnrin jọba àbí, ṣùgbọ́n òun tóun bá wá fi yé yín pé òun ò kì í ṣe obìnrin kọ́ pọ́kùnrin lòun. àwọn afọbajẹ wora wọn oníyẹ̀yẹ́, báwo ni ó ti ṣe obìnrin àtẹ̀yìntọ̀ lásán lásán. Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ máa dọkùnrin, ó máa lágbára tí Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ lò kí òyìnbó tó máa yí ọkùnrin padà sí obìnrin, kó tó máa yí obìnrin padà sí ọkùnrin. òun l'Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ ti ṣe, ilẹ̀ Yorùbá mà ló ti ṣẹlẹ̀. obìnrin àtẹ̀yìntọ̀ màlá lásán lásán mà ní. ẹ jọ̀wọ́ ẹ̀yin obìnrin ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká fi yí àwọn ọkùnrin yìí pé agbára tí Olódùmarè gbé fún wa ó wà lọ́wọ́ wa. ẹ jẹ́ ká lò ó fún ilẹ̀ wa. ẹ má jẹ́ ká fi àwọn ọkùnrin yìí lẹ̀ kí wọ́n ba ayé wa jẹ́. ẹ má jẹ́ ká fi àwọn agbára òkùnkùn yìí lẹ̀ kán ba ayé wa jẹ́. bọ́n bá máa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn ní ẹnujọ́ mẹ́ta yìí, wọ́n ní pé àwọn alágbára Èkó tí ẹ bá máa ba agbára wọn jẹ́, ẹ kó àwọn ọmọ ọ̀rá ìsà, àwọn ọmọ ọ̀tá, ẹ kó wọn kúrò nílé, agbára wọn ti bàjẹ́. ta ló bí àwọn ọmọ ọ̀tá ọ̀hún? ṣe báwa obìnrin yìí náà ni. tí àwọn ọmọkùnrin yìí tí wọ́n bá lọ ṣe ọmọ ọ̀tá níbikíbi tí wọ́n bá ti lọ ṣe, tí wọ́n bá mú wọn pa, ṣe mọ̀ pé ìyá yẹn wọ́n ti dájú ẹ̀ tó bá ní ìyá láyé, tó bá ná ọmọ ṣe mọ̀ pé ó ti dájú ẹ̀, ìyàwó ẹ̀ wọ́n ti dájú ẹ̀. àwa obìnrin àwọn aṣọ wa di ọ̀kẹ́rẹ́ bí nǹkan lẹ̀, ọ̀kẹ́rẹ́ bí nǹkan lẹ̀, ó lóun bímọ. ṣé òun ọbẹ̀ là ń bí ni? gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyá bàbá mi máa ń sọ kinní kan wípé tí ẹran bá ń wù ẹ́ jẹ, ó máa ṣí ìṣàsùn ẹni. wàá mú ẹran tó ń wù ẹ́ bẹ̀, ó ò lè wá ṣí ìṣàsùn tèmi torí àwọn ọmọ tèmi ni. fẹ́yìn tẹ́ ẹ̀ gbọ́ Yorùbá yẹn, tí nǹkan kan bá ń wù ẹ́ ṣe pẹ̀lú ọmọ ọlọ́mọ, ọmọ tiẹ̀ ló máa mú, òní mọ́mọ tèmi. òun làwọn ọmọ wa tí wọ́n dẹ̀ fi ń ṣe ọmọ ọ̀tá lóde òní. ẹrú ikú, ọmọ tí obìnrin bí kọ́ máa pè ní ẹrú ikú. kí ló ń jẹ́ bẹ́ẹ̀? àwa obìnrin adẹ̀gbò, adẹ̀fọwọ́lẹ́rọ̀, adẹ̀ ń wò. wọ́n dẹ̀ ń lu ọmọ wa, wọ́n fi ń wá ìwàkúwà ara tiwọn. ta ló ṣe wá báyìí àwa obìnrin? bí ó bá jẹ́ pé èèyàn ń padà wáyé ní ìgbàgbà gẹ́gẹ́ bí Ifá ti sọ, Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ níyùn á ti padà wáyé o.
àwọn Ẹfúnṣetán Àníwúrà á ti padà wáyé o. Mọ́remí Àjàṣorò òun mà ló dìde níjọ́ kínní àná ipò ogun ò lè kó wọn tán lọ nílé Ifẹ̀. Ibo làwọn ewu inú igbó ìbò ló ti ń wá. Mọ́remí Àjàṣorò máa fira rẹ̀ lẹ̀ kí ọba wọn tó wá wò pé báwo lọmọbìnrin tó rẹwà tó yìí báwo ni màá fi ṣẹrú mi lè fi ṣẹrú mo fẹ́ fi ṣaya ni. Ibẹ̀ máa ní Mọ́remí ló ti mọ àṣírí wọn ló ti mú padà lọ sílé Ifẹ̀. Obìnrin àtẹ̀yìntàn máa ní kí làwa obìnrin tí wọ́n ń bí ní àkókò yìí ní sáà yìí ní generation yìí kí là ń wò tí gbogbo ẹ̀ fi rí báyìí. Tí ogun bá bẹ̀rẹ̀ ní ìsìn ẹ̀yin ìyá mi tí ogun bá bẹ̀rẹ̀ ní ìsìn àwọn ọmọ tí obìnrin bí mà ló máa kú. Àwa ní nǹkan míì tá à ń ṣe títí Trump ààrẹ Amẹ́ríkà tó ń sọ wípé àwọn African women àwọn obìnrin ilẹ̀ Áfíríkà àwa àlọ́pọlọ àmọ̀jù ká yídìí lọ. Gbogbo ọpọlọ wa ìdí wa ló wà nítorí pé Olódùmarè fìdí jíǹkì wa. Tẹ́ bá rí ọmọ ilẹ̀ Oòduà mi ojú á gbà yín tì. Ẹ̀yin obìnrin ẹ dìde. Ṣé àwa ní obìnrin kankan ní ilẹ̀ Oòduà tó dàbí Mọ́remí mọ́ ni? A ní obìnrin kankan mọ́ ní ilẹ̀ Oòduà tó dàbí Ọ̀rànpọ̀tọ̀ mọ́ ni? Kò sí obìnrin kankan mọ́ ní ilẹ̀ Oòduà tó dàbí Fúnmiláyọ̀ Ransome Kuti mọ́ ni? Àwọn ọmọ Fúnmiláyọ̀ Ransome Kuti ìyá ọmọ ẹ̀ jà Fẹlá títí tó fi ẹ̀mí ẹ̀ di. Ṣé kò sí obìnrin kankan mọ́ ní ilẹ̀ Oòduà tó lè gbèjà ilẹ̀ Oòduà ni? Wọ́n dẹ̀ ń pè wá ní àtẹ̀yìntọ̀ lásán wọ́n tún máa fi sí lẹ́yìn ní lásán àwa ríra wa ju ẹni tó yẹ kán fẹ́ sílé lọ kàdìyàwó lé. Obìnrin míì wà tó yẹ pé wèrè abiyamọ ni bẹ́ẹ̀ ni tó máa dúró ti ọmọ ẹ̀ tó máa sọ pé láíláí nǹkan kan ò lè ṣe ọmọ òun. Adìyẹ lásán tí àṣà bá fẹ́ gbé ọmọ ẹ̀ ó ń ràgàbo ọmọ ẹ̀ ni. Ẹ jẹ́ àràgàbo ilẹ̀ Oòduà. Ẹ jẹ́ àràgàbo ilẹ̀ Oòduà. Ẹ má jẹ́ kí ilẹ̀ Oòduà kan tún kó wa lẹ́rú lẹ́ẹ̀kan sí. Ẹ dìde ẹ̀yin ìyá ẹ dìde. Ẹ jẹ́ kó mọ̀ pé iṣẹ́ wa yàtọ̀ sí pé ká kàn jókòó sí ilé ìdáná lásán. Ẹni tó bá lágbára nù wa kó fi gba ilẹ̀ Oòduà. Ogun Fúlàní tí ń bọ̀ ó ń bọ̀ ẹ má jẹ́ kó wa lọ. Ẹ má jẹ́ ká gọ̀ bí ẹ̀kọ méjì tó ń jẹ̀ kan tí kan wò. Ẹ jẹ́ ká dìde. Akẹ́yìn jẹ́ ò mọ̀ pé ìdí radìyẹ. Akẹ́yìn jẹ́ ò mọ̀ pé ìdí radìyẹ. Àbímọ tán wọ́n ń pọmọ wa, àbímọ tán wọ́n ń lo ọmọ wa, àbímọ tán wọ́n ń lògo wọn, àbímọ tán wọ́n ń sá fún wa, àbímọ tán wọ́n ń rèkè kún. Akẹ́yìn jẹ́ ò mọ̀ pé ìdí radìyẹ obìnrin ilẹ̀ Oòduà. Akẹ́yìn jẹ́ kò mọ̀. Ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ pé kò àwa la bí wọn. Kò dẹ̀ rọrùn láti gbé wọn sínú àbí láti bí wọn jáde gẹ́gẹ́ bí ọmọ. Ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀ o. Wàhálà yìí ti ń pọ̀ jù o. Ìjọ̀gbọ̀n yìí ti ń pọ̀ jù o. Àwọn ọmọ wa ń jìyà o. Àwọn tí ọmọ wọn ń lọ sílùú òyìnbó kí lẹ rò pé àwọn ọmọ ilẹ̀ Oòduà ń lọ ìlú òyìnbó fún ná? Ṣé rò pé wọ́n ń rí wa bí ọba ni? Wọ́n fi wá ṣẹrú ni nàá.
iṣẹ́ tí ó le tó le gbẹ̀mí tí òyìnbó ò lè fọmọ wọn ṣe àwa là ń ṣe náà. ẹlòmíì máa bímọ tán kò ní lè kó ọmọ tiẹ̀ sí ọ̀dọ̀ ìyá ẹ̀, ẹ̀rù ìyá ẹ̀ ń bà ó ti rí ìyá ẹ̀ gẹ́gẹ́ bí àjẹ́. obìnrin ni mí, ìyá ni mí, ìyàwó ilé ni mí. mi ò lè lajú mi lẹ̀ kí tàlùbọ́ kò wọ́ lórí ọmọ tí mo bí nítorí pé mo jìyà lórí ọmọ mi. ẹ dìde, ẹ dìde, ẹ dìde, ẹ dìde o, ẹ dìde togun-togun, ẹ dìde tìjàtìjà. ẹ jẹ́ ká sún ọjà wa, ọjà Arẹmọ wa, ẹ jẹ́ ká sàn kó lé dọ́indọ́in. tí àwọn ọlọ́pàá, àwọn ológun tí wọ́n bá lọ sáàrin ọjà láti lọ jẹ ọjà, àwọn obìnrin wa, àwọn ọ̀yá wa bó ṣe ń ṣe wọn kò tẹ́ wa lọ́rùn. wọ́n máa wọ́, ẹlòmíì máa wọ́ ìyá oníyà ńlẹ̀lẹ̀ bí ìgbà tó yẹ pé kò níyà. ẹlòmíì máa fẹ́ obìnrin sínú ilé, ó máa lù ú lálùbọmi ni. tó bá tún lù ú tán á tún gorí ẹ̀ lálẹ́, wọn ọ̀dẹ̀ bí obìnrin yẹn dá kó má tẹra lẹ̀ fún. adẹ̀ ní àwa obìnrin alágbára, agbára wa dà, ṣọ́lẹ̀ ni wá ni. mo ti ní mi ò ní bínú tẹ́lẹ̀ lénìí torí àwa obìnrin ni mo fẹ́ bá sọ̀rọ̀, torí mo fẹ́ fi ọ̀wọ̀ bó. ṣùgbọ́n tí a bá ní ká sọ̀rọ̀ sókè, àwa obìnrin a ti sùn, a ti ń gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ̀kan lọ́wọ́ tí kan ń wò tí ò dẹ̀ sí ohun tí ó ṣe sí. wọ́n ti fẹ́ pa àwọn ọmọ wa tán. àwọn ọmọ wa tó wà láàrin wa, tó wà lẹ́gbẹ̀ẹ́ wa gan kò wúlò fún wa nígbà tí ò bá níṣẹ́ lọ́wọ́, tí ò níṣẹ́ lápá, tí ó fi bọ́ wa, àwa la tún máa bọ́ wọn lọ. wọn ò mọ̀ ń pé ìdí ń ro adìyẹ. à ń torí àwíjàre o bí ọ̀rọ̀ mi o, bí òwe ẹ̀yin àgbàlagbà, kí ìtọ́ tẹ́ lẹ́nu o. à ń torí àwíjàre kí ìtọ́ tọ́ lẹ́nu. ẹ jẹ́ ká dìde ká ṣe bí obìnrin. ẹ jẹ́ ká dìde ká ṣe bí akọni obìnrin. ẹ jẹ́ ká dìde ká ṣe bí akọni obìnrin. mo tútù sọ lẹ́ẹ̀kan sí. tó èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín Òṣàtọ́lá ló ń wí pé ẹ dìde, ẹ dìde. ẹ̀yin ìyá ilẹ̀ Oòduà ẹ dìde, ẹ̀yin ìyá wa nílẹ̀ Yorùbá ẹ dìde. awo kì í pawọ́ àìjẹ́, obìnrin ẹgbẹ́ yín ló ń pè. ẹ dìde, ẹ dìde. ọ̀rọ̀ tó bá ti ju ẹkún lọ, ẹ̀rín lèèyàn fi ń rín. ẹ̀rín téèyàn ń rín yẹn dẹ̀kẹ̀rẹ́ ó ń dá ìsàn sínú àgọ́ ara. ẹ ṣeun o ẹ̀yin ìyá wa, ẹ ṣé. Òṣàtọ́lá ọmọ yín òun ló ń pè yín pé kí ẹ dìde. ẹ ṣé.